Ìròyìn Yajoyajo láti iléeṣẹ́ jígí alára 24. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Ìdí rèé o tí Alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá IGP kò fi lè gbé ìgbésẹ̀ lòdì sí ọba ìlú Èkó ọba Romire fún ìbàjẹ́ ohun ìní tó wà fún ìdàgbàsókè. Àwọn ẹgbẹ́ jàǹdùkú kan tí àwọn èèyàn gbàgbọ́ wípé wọ́n ń ṣiṣẹ́ fún ọba Èkó ìyẹn ọba Abdulfatai Romire Ọ̀jọ́rá ti Ìjọ́rá ti fi agbára káká mú ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé àti àwọn ayálégbé tó ń gbé inú àwọn ohun ìní tó wà lẹ́bàá ọ̀nà Moshood Abiola èyí tí a mọ̀ sí Apapa Road ní Ìgànmú Industrial Estate. Àwọn ọlọ́pàá tí wọ́n súnmọ́ ọba Romire jẹ́ kó di mímọ̀ pé àwọn jàǹdùkú tó ń ṣọ́ ilé náà ti di ohun ìjà olóró lọ́wọ́ tí wọ́n sì halẹ̀ pé àwọn yóò pa ẹnikẹ́ni tó bá fẹ́ wọ ilé náà láti ìgbà tí wọ́n ti fi agídí gba ibẹ̀ mọ́ àwọn tó ní lọ́wọ́ ní nǹkan bí oṣù 6 sẹ́yìn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ni wọ́n ti kọ̀wé sí Alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá IGP tí wọ́n ròyìn ewu tó wà fún ẹ̀mí wọn, olè jíjà, ìbàjẹ́, ìpaniláyà, ìpadànù àti jíjá dúkìá ìdàgbàsókè gbà. Ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ náà kàn wọn kò tí ì rí ìtùnú kankan gbà lọ́wọ́ àwọn agbófinró tí wọ́n ń rojọ́ fún. Àwọn aláṣẹ ọlọ́pàá ti mú àwọn olùbẹ̀bẹ̀ náà tí wọ́n kọ̀wé sí àwọn ọlọ́pàá nípasẹ̀ ibi àríyá ìbínú kan tí ó kan ìdádúrà mọ̀ọ́mọ̀ṣe, ìpalọ́lọ́ àti ìbànújẹ́. Wọ́n gbé ẹjọ́ náà láti ọ̀dọ̀ IGP sí AIG Zone 2 àmọ́ tí kò ṣe ohunkóhun nípa ọ̀rọ̀ náà tí a sì padà gbọ́ wípé lótìtọ́ lòun náà ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọba Ọ̀jọ́rá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹnu ìbànújẹ́ tí àwọn tó ní dúkìá wọ̀nyí ń dojúkọ tí wọ́n sì ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ tí a lè fojú díwọ̀n rẹ̀ sí bílíọ̀nù 10 náírà ó lé a rí kedere nínú àwọn ìwé ìfisùn tí wọ́n kọ ránṣẹ́. Ìjọba ẹ̀rù tí Ọ̀jọ́rá ti Ìjọ́rá tú sí àwọn onídúkìá ìní lára ní agbègbè Ìgànmú Industrial Estate Èkó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ní dúkìá ní agbègbè yìí fi ohun tí wọ́n fi òógùn ojú wọn kó jọ sílẹ̀ fẹsẹ̀fẹ̀ nígbà tí wọn ò ní ìkápá lórí àwọn ohun tí ọba aláyé Romire ń béèrè. Ọba yìí ti gba ilẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Delta. Àwọn tí ọ̀rọ̀ náà kàn kérora ìbànújẹ́ pẹ̀lú ìwà búburú tí ọba yìí ń hù sí wọn tí àwọn agbófinró sì ń ṣe àtìlẹ́yìn fún. Ọba Fatai Romire ń béèrè owó fún ìwé ìfọwọ́sí wípé wọ́n lè yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Ṣàdédé ló kó àwọn ọmọ gànfè àtàwọn ọlọ́pàá wọnú ẹ́stéètì náà. Ọ̀kan nínú àwọn onídúkìá tí ọkàn rẹ̀ gbọgbẹ́ ṣàlàyé wípé Ọ̀jọ́rá bẹ̀rẹ̀ nípa bíbèrè fún bílíọ̀nù 2 náírà ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kò lẹ́tọ̀ọ́ sí dúkìá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìpè àtẹ̀jíṣẹ́ sí ACP Olúmúyìwá Adéjọbí fún ẹ̀rí ni a ò tí ì gbọ́ èsì rẹ̀ di ìsinyìí Àwọn mìíràn nínú àwọn tí ọ̀rọ̀ kàn ti gbé ẹjọ́ wọn lọ sí ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ àti àwọn ọ̀rọ̀ olórí ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ní àkọọ́lẹ̀ gidi nípa irú àwọn ẹ̀sùn báyìí Ìròyìn fi tó wa létí wípé Ọ̀jọ́rá ní òun ní ipá lórí ilẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó kọjá agbára ọba Èkó àti ìjọba ìpínlẹ̀. Àwọn agbófinró náà tún pẹ̀lú ọ̀bọ jáwùrà nípa fífaramọ́ ìwà ìbàjẹ́ tí ọba aládé yìí ń hù tí wọ́n sì ní àwọn aláìṣẹ̀ lára. Àwọn tí wọ́n fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yìí yóò parí sí ń retí èsì ìjọba ìbílẹ̀ àti olóyè ní ìpínlẹ̀ Èkó lórí àwọn adigunjalè ọ̀sán gan yìí tó kì í dùn kó pọ̀. A ní ìjù báyìí lọ ní abala ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára 24. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí. Abímbọ́lá Olúwatósìn Babalọ́lá lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.